أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم آل الله. Adá ọpẹ́ tọ́pọ̀ fún Ọlọ́run, atọrọ kẹrẹ ìgẹrẹ fún olólùfẹ́ rẹ̀ òjíṣẹ́ ńlá nàbì Muhammad, kí ìkẹta atọrọ fún ànábì ìgẹta atọrọ fún kó má mà lórí òun nìkan, kó dórí gbogbo ànábì Ọlọ́run, kó má mà lérí wọn, kó dórí gbogbo àwọn tí wọ́n tẹ̀lé wọn, tí wọ́n jagun ẹ̀sìn, tí wọ́n ṣe wàhálà sójú ọ̀nà Ọlọ́run, kó má mà lérí wọn, kó kan àwọn àfáà wa, àwọn òbí wa, kó kan gbogbo ẹni tí ń gbé omi ojú tí ń wò mí náà. Akíra wa pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Ní jímọ̀ tèní èyí tá ń bẹ lọ́wọ́ ọba kó bá wa ṣe ní jímọ̀ olóyin, kó bá wa ṣe ní jímọ̀ alálùbáríkà, kó jẹ́ aṣọ́pọ̀lọpọ̀ rẹ̀ láyé nínú ìsìláàmù, ìmánu àti ẹ̀sán. Tọ́pìkì tí a mọ̀ gbé yẹ̀wò, tí a fi rán ara wa létí Ọlọ́run, tá a fi tara wa jí ni pé kíyèsí ń tó ń jẹ, kíyèsí ń tó ń mu, ṣé kò sí ìbínú Ọlọ́run ọba níbẹ̀. Pàtàkì jùlọ àrìṣùwàtù, ní tí Lárúbá ń pè ní àrìṣùwà, òun ni Yorùbá ń pè ní owó ẹ̀yìn, owó ẹ̀yìn àbówó bọ̀nú. So owó ẹ̀yìn ni a máa sábà pè jù, olóyìnbó pè ní bribery. Owó tán bá fún yàn láti fi gba ẹ̀tọ́ kan tí yàn bá tọ́ sí, ẹ̀tọ́ kan tí wọ́n tọ́ sí, owó tán bá fún ọ fi gbà lọ́wọ́ rẹ̀, òun ni ṣẹ̀ríà Ọlọ́run pè ní àríṣùwà. Kí ló dé tí ṣẹ̀ríà Ọlọ́run ọba bá wa dá sí kí la máa jẹ kí la máa mu? Òun ni pé ó ní béèrè bí wá lórí ẹ̀ tó bá dijọ́ al-qiyamah ni o. Ànábì sallallahu alayhi wa sallam ó ní ẹnìkankan nù wa nù gbogbo ẹ̀dá a ní kúrò níwájú Ọlọ́run tó bá dijọ́ dájọ́ láì gba ìbéèrè sára. Nínú ìbéèrè tí wọ́n bi wá, òun ni pé àmàlìhì, wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ gbogbo ń tó jẹ láyé àti ń tó mu láyé, tó ń pè gbogbo ń tá ń pè ní owó àti nǹkan ní. Kò sí bó ṣe lè wù kó kéré tó wà ní tálíkà lèmi èmi òkú ní. Ẹnu wọn tó ní ẹ̀ náà wọ́n béèrè min aina iktasabahu, ńbo lo ti rí, wa fima anfaqahu, nígbà tó rí tán bó lo ṣe náà, wá àkáǹtì rẹ̀ níwájú Ọlọ́run. Ńbo lo ti rí gbogbo ń tó jẹ pátápátá níjọ́ tó wà láyé, gbogbo oúnjẹ tó mú lẹ́nu pátápátá, ńbo lo ti rí? Gbogbo owó tí ń bẹ lákáǹtì rẹ̀, ńbo lo ti rí? Gbogbo èyí tó wọ̀ láṣọ, ńbo lo ti rí? Gbogbo ẹ̀ ló jẹ́jọ́ rẹ̀ fọ́lọ́run. Ǹjọ́ ń palẹ̀ mọ́ dáhùn rẹ̀ kalẹ̀? Ǹjẹ́ mi náà ń palẹ̀ mọ́ dáhùn? Wọn ó bi wá o, ó ṣúọ̀ pé wọn ó bi kálukú. Ọlọ́run ní latus'alunna yawma idhin 'anin na'im. Tó bá dijọ́ náà máa bi yín nípa gbogbo ìgbádùn tẹ́ gbádùn láyé. Mò ń bọ̀ wá béèrè, mò ń bọ̀ wá béèrè. Ọlọ́mọṣà ṣe ìṣirò wa, ọlọ́mọṣà ṣe ní fúfúyẹ́, ọlọ́mọṣà yááfi wa, ọlọ́mọṣà foríjìn wa. Ọlọ́run ń bọ̀ wá béèrè lọ́wọ́ rẹ̀, ń bọ̀ wá béèrè lọ́wọ́ èmi náà ń pé ńbo lo ti rówó, ńbo lo ti kó owó jọ láyé. Kìí ṣe pé kò kàn kó owó jọ anyhow, kò ní tá bá ṣà ti ń kọ́ mọ́ṣáláṣí tá a dẹ̀ ń dun ọmọ òrukàn nínú. Ọlọ́run ó foríjìn wa. Ọlọ́run ó béèrè kí ló fowó ṣe lọ́tọ̀, yóò béèrè ńbo lo ti rówó lọ́tọ̀. Méjèèjì ò kí ń lù papọ̀ mọ́ra wọn. Question ọ̀tọ̀ọ̀tọ̀ ni, o lè fail number 1 kó ló pass number 2, yóò affect ara wọn. Kó máa Nabi sallallahu alayhi wa sallam tí wá jẹ́ àmọ́ pé inna Allaha tayyibun la yaqbalu illa tayyiban. Ọba mímọ́ lọ́lọ́run ọba, kì í gba nǹkan tó bá dọ̀tí. Owó tó bá fi ìdọ̀tí kó jọ, ó lè sọ pé ó fẹ́ fi ra yọ́nú Ọlọ́run o, torí owó yẹn gangan fún rẹ̀ dọ̀tí. Ìdọ̀tí ò dẹ̀ lè wá yọ́nú Ọlọ́run ọba. Àfi ká make sure pé jíjẹ mímu wa mọ́ láfi lè dọ̀rẹ́ Ọlọ́run ọba. Wọ́n ní tá bá fẹ́ pilẹ̀ ìlànà tàsọ́wùfù pé mo fẹ́ kọ́kọ́ tiẹ̀ túnra mi ṣe. Kí ni jẹ́ tàsọ́wùfù náà? Ni pé mo fẹ́ tún ọkàn mi ṣe. A máa fi fíkìú ìdájọ́ ẹ̀sìn, a máa fi fíksì ìṣesí ara, a dẹ̀ máa fi tàsọ́wùfù fíksì ìṣesí ọkàn, pé mo fẹ́ kọ́kàn mi ó balance. Ọ̀tọ̀ ní ká lo èèyàn tẹ́rì tí ń kírun mọ́ṣáláṣí yóò mú ìdájọ́ fíkìú ṣẹ. Ìyẹn ni pé gbogbo òfin ṣe àti má ṣe lórí irun ó lè mọ̀, ó lè mú ṣẹ. Bẹ̀tì ọkàn rẹ̀ sí ọba tí ń bá sọ̀rọ̀, ọba tó wà níwájú rẹ̀, kí ló fẹ́ fix eléyẹn fún wa? Òun náà ni purpose tasawuf. Tá bá bẹ̀rẹ̀ ìlànà náà tí wọ́n máa ń sọ fún wa ní pé àkọ́kọ́ ni pé kí ló ń jẹ, kí ni nǹkan tó ń gbé wọnú okùn rẹ̀, bátùnù inú okùn rẹ̀, torí òun gangan ní ń pàṣẹ gbogbo nǹkan. Ntọ́ bá ń jẹ sínú okùn rẹ̀, ṣálàlì ni àbáramu, òun ni ó máa júwe bó ni spirituality rẹ̀ ó ṣe rí. Tó bá súnmọ́ Ọlọ́run ọba, ntọ́ ń jẹ ló kọ́kọ́ kíyèsí. Tó bá dọ̀tọ̀ Ọlọ́run ọba, jíjẹ mímu rẹ̀ nínú tó gbọdọ̀ kíyèsí ló wà. Ànábì sallallahu alayhi wa sallam ó pè tàn arákùnrin kan nínú hadisi kan tí wọ́n fi tì sí ní ọ̀dọ̀. Ipe nígbà tá Ànábì sọ ipe sallallahu alayhi wa sallam
ń pe àṣẹ tọ́lọ́run pa gbogbo àwọn ànábì Ọlọ́run náà lọ pa gbogbo wa ipe kíkálukú kì í sì ti ń bá ń jẹ ṣáláàlì ní àbáramọ̀ mọ̀ ń bọ̀ alérí ọ̀rọ̀ ríṣùwà o wọn ni ànábì pìtàn arákùnrin kan summa dhakara rajula ó sọ̀rọ̀ arákùnrin náà tó yẹ sí pé yutilu safar ó ti ṣe ìrìn àjò ọlọ́jọ́ pípẹ́ ìrìn àjò àti wáyọnú Ọlọ́run ọba ó dààmú púpọ̀ àṣàáfà àgìbára ó ti dọ̀tí láti bí ìrìn àjò yẹn nígbà tí yẹn bá ṣe ìrìn àjò tó bá ti pẹ́ lérí dẹ́sàtì àbí nínú igbó ẹ̀ẹ́rì aṣọ tọwọ́ náà ó ti dọ̀tí gbogbo orun eré rẹ̀ pátápátá ó ti dọ̀tí irú ẹni bẹ́ẹ̀ ṣe mọ̀ pé a sọ pé eléyìí ti dọ̀rí Ọlọ́run ọba ẹni mímọ́ leléyìí òun ní í ṣe wàhálà sójú ọ̀nà Ọlọ́run ọba tó báyìí anabi ní yaqulu yamuddu yadahu ila sama ó wá tẹ́wọ́ sí sánmà ń ṣàdúà yaqulu ya rabbi ya rabbi tí wọn náà bá rí irú ẹni bẹ́ẹ̀ tí ń tẹ́wọ́ wọn náà tẹ́wọ́ wájú rẹ̀ pé àwọn ẹni Ọlọ́run ni ya rabbi Ọlọ́run ọba ó fẹ́ béèrè nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọba anabi ní àmọ́ wa mat'amuhu haram jíjẹ múmu rẹ̀ haramu ni wa malbasuhu haram kódà aṣọ tó wọ̀ sọ́rùn àbá béèrè ń pé ń bolo ti rí haramu ni wa guziya bil haram owó haramu náà wọ́n fi tọ́ dàgbà fa anna yustajabu lahu ó wá lóhun ṣàdúà béèrè ọmọ lọ́dọ̀ Ọlọ́run ó dáhùn lóhùn ó lóhun béèrè owó lọ́dọ̀ Ọlọ́run ó dáhùn lóhùn ó lóhun béèrè ipò lọ́dọ̀ Ọlọ́run ó fóhùn anna yustajabu lahu bó lọ́lọ́run ó ṣe dàrú rẹ̀ lóhùn ẹnu tí ó fi gbọ́ lọ́hùn sọ̀rọ̀ gangan ẹnu yẹn ń rùn ṣé yìí ó mọ̀ fọtí ní gbogbo ẹ̀wù mọ̀mìnì tí kì í bá mu títọ́ lọ́wọ́ bá fàdánwò ọtí kan sọ́lọ́ tí ó dànù kọ́ kí wọn náà máa kọ́ ọmọ gbẹnu kúrò nípa àǹkà ẹnu eléyìí sì wá dọ̀tí báyìí bẹ́ẹ̀ ni gbogbo ẹni tí ń bá ń jẹ haram ọmọ ṣàdúà àdúà rẹ̀ ò ní àtẹ́wọ́gbà àríṣùà owó ẹ̀yìn owó tó o bá fi favour èèyàn fún un ní favour tí o bá tọ́ sí àbí any benefit tó o bá gbà lọ́wọ́ èèyàn ó lè má jowó láti fún un ní tí o bá tọ́ sí nínú ẹ̀tọ́ yálà ó jẹ́ ọlọ́pàá tí wọ́n ní kó máa gbófinró àbí wọ́n jẹ́ adájọ́ tí wọ́n ní ó máa dájọ́ kódà ó lè jẹ́ lecturer university tó wá fún student ní máàkì tí ó tọ́ sí nítorí ń pọ̀ gba àǹfààní kan lọ́wọ́ rẹ̀ bóyá àǹfààní náà jówó àbótújẹ́ àǹfààní tó tún jẹ́ haramu pọ́nbélé oníkọ́fẹ̀yìn lélẹ̀ ń pé kó bá aláṣepọ̀ kó lè pass gbogbo nǹkan bẹ́ẹ̀ pàápàá lẹ́yìn pé ó tún jẹ́ ṣìnà ó tún fọ́ọ̀lù sọ́ndà àríṣùà nǹkan bínú Ọlọ́run ọba ni nǹkan tọ́lọ́run ọba ò yọ́nú sí ni ẹ jìyà rẹ̀ láyé kẹ́ tó jìyà rẹ̀ lálùkìyámọ̀ àwùjọ tí wọ́n bá ti ń ṣe bẹ́ẹ̀ àwùjọ tí irú rẹ̀ bá ti ń prevail ẹ jẹ ìyà ayé ní pé ẹ̀ ní lọ síwájú àwùjọ yín ò ní lójútùú Nàìjíríà tẹ̀ ń wò yẹn bó ṣe burú tó ti gbogbo à ń pè ìlú yìí ò tí ì da kọ́lọ́mbà wa tún ṣe òfin ń bẹ ní Nàìjíríà náà láwọn òfin tó dáa o ìjọba Nàìjíríà ṣe àwọn òfin gidi o ṣebí kan wọ́n túnṣe ìgbéjáde yìí nípa sexual harassment tẹ́gbẹ́ bíìlì rẹ̀ jáde tí kálukú ń celebrate ẹ̀kọ́ what is celebration implementation pàtàkì ẹ wà nílùú tó corrupt òfin ò nítumọ̀ ńbẹ̀ òfin ò nítumọ̀ nílùú tó bá corrupt nítorí pé lecturer tó bá harass ọmọ sexually wọ́n gbẹ́sẹ̀ lé kéèsì yẹn àwọn management school yẹn gẹ́gẹ́ ní ó gbẹ́sẹ̀ lé ibẹ̀ ní ó ti die down òfin wà sóòbẹ̀ tí òfin yìí ò ní wá sí ìmúṣẹ àwọn ọlọ́pàá tẹ́ bá tiẹ̀ wá get involved náà tẹ́ bá ti gbowó gbogbo ẹ̀ ti parẹ́ yọ parẹ́ lẹ́ẹ̀kan náà kéèsì yọ parẹ́ lẹ́ẹ̀kan náà n tán pè ní corruption nìyẹn àfi ká bá a jà n tó sì ṣe bá corruption jà ju òun náà lẹ́sìn ṣẹ̀rí tẹ́ bá ń sọ pé ẹni tá a bá ká ẹnìkan mọ́tò bá corrupt ẹni EFCC ó gbé kíní kan ó gbé ojú EFCC lè tó gbogbo èèyàn tí ń bẹ lù ní àfi kí ẹgbẹ́ rọ̀kọ́bà zàtíyà sára àwọn èèyàn kí là ń pè rọ̀kọ́bà zàtíyà ní self accountability kí kálukú ọmọ chẹ́kì rẹ̀ èèyàn orí mi àmọ́ Ọlọ́run rí mi náà ń pè ní rọ̀kọ́bà zàtíyà èèyàn orí mi àmọ́ Ọlọ́run ọba ń rí mi mi ò ní ṣe ranù mi ò ní ṣe ní tí ọ̀dà mi ò ní ṣe wọ́nranwọ̀nran tọrọ Ọlọ́run ọba ń rí mi àfi ká gbin kámẹ́rà yẹn sínú ọkàn àwọn èèyàn CCTV yẹn kó wà nínú ọkàn tí kálukú fi mọ mọ́nítọ̀ ààrẹ ẹ̀sìn ló lè communicate irú ẹ̀ fún kálukú wa so kí lọ́lọ́run bá wa sọ nípa àríṣùà tó bá ti wà nínú ìgbésí ayé wa a ní gbádùn ayé dépò ń pàgbádùn alkiyama wa torí pé gbogbo ẹni tí ó bá ṣàbòsí ẹ̀mí rẹ̀ ó balẹ̀ pé tí mo bá ti lọ san àwọn owó kan fáwọn lágbájá àwọn náà wọ́n lè bí mi pé mo ṣe bẹ́ẹ̀ tí mo bá dẹ̀ ti tẹ́ wọn lọ́rùn ẹ ṣe bí EFCC ní tí mo bá ti fún chairman wọn lówó kò tán tí mo bá ti ra chairman wọn èmi gẹ́gẹ́ bí president ìlú ẹ bá ti ra chairman EFCC tí mo ra àwọn kan tí mo fá àwọn kan lówó kò sí wàhálà mọ́ èmi gẹ́gẹ́ bí gómìnà kan èmi gẹ́gẹ́ bí adájọ́ èmi gẹ́gẹ́ bí whatever tó bá jẹ́ nínú ìlú ẹ̀mí rẹ̀ ó balẹ̀ tó bá ti léyàn láwọn àyè kan pé àwọn léyàn bí mo bá ti fún wọn ní nǹkan kan àwọn náà ń jàǹfààní tèmi náà so tí n bá sọ pé mo nídìí nǹkan kan lọ́dọ̀ wọn wọ́n favour mi kálukú wọn ra favour
ẹ wá wo iye ọlọ́pàá tí ń dá wa lọ́nà tá a bá ń rìn lọ tá a bá ń rìn lójú olópòpónà Nàìjíríà onídìí owó ń béèrè owó kan tí wọ́n tọ́ sí àríṣùwà ní gbogbo irú nǹkan bẹ́ẹ̀ Islam lòdì sí. Anabi sallallahu alayhi wa sallam ká tó lọ bí hadith ẹjẹ́ àti ẹ̀ kọ́kọ́ wo ntọ́lọ́wọ́n bá sọ ní al-Qur'an. Ọlọ́run ní wa tara kathiran minhum nínú suratul Ma'idah wọ́n wa tara kathiran minhum yusari'una fil ithmi wal 'udwani wa aklihimus suhta labisa ma kanu ya'malun. Ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn munafiki àwọn tó ẹ́ pé ṣe iṣọ́ òun ni wọ́n lọ bá wọn jù wọ́n sọ fún wọn pé ẹ̀yin là ń bá ṣe o ọ̀dọ̀ yín gangan lọ kàn wá wà kàn rí bọ́dì wa lọ́dọ̀ àwọn mùsùlùmí ni kàn rí wa lọ́dọ̀ ànábì ni ọ̀dọ̀ yín lọ kàn wá wà ẹ̀yin gangan là ń bá ṣe. Àwọn ọlọ́run oróyìnbó wá ní wa tara kathiran minhum ẹ̀yin tẹ́ fi máa dá àwọn ọmọ ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn yusari'una fil ithmi wọ́n máa ṣalápá ń tètè níbi gbogbo tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ gbogbo tó bá ti jẹ́ ẹ̀ṣẹ̀ pátápátá wọn ò ní wọ́n yín bẹ́ẹ̀ wal 'udwan tó bá ti jọmọ́ ká ba tèèyàn jẹ́ ká ba yé jẹ́ máa ká wọn mọ́ bẹ́ẹ̀ wa aklihimus suhta gbogbo tó bá ti jọmọ́ ká jẹ ìjẹkújẹ ntí Lárúbáwá ń pè ní sọ́ọ̀tù ní oúnjẹ ìnira oúnjẹ ìṣòro yẹn ni pé gbogbo tí yẹn máa jẹ sẹ́nu tó bá jẹ́ nǹkan ìnira àti nǹkan ìṣòro àwọn tafsiri ó tu Ibn Mas'ud sàhábì ànábì pàtàkì àwọn táyà sọ̀kalẹ̀ lójú wọn wọ́n mọ ìtumọ̀ rẹ̀ ju kó wá lọ bẹ́ẹ̀ ni Sayyidina Ali radiyallahu ta'ala anhu ibi tí wọ́n tú sí ni pé àrèṣùwàtú owó ẹ̀yìn ni wọ́n máa jẹ lọ́lọ́run fi pè ní asọ́ọ̀tù ìjẹkújẹ oúnjẹ ìbínú oúnjẹ tó ẹ́ pé tẹ́ ẹ bá jẹ rí ìṣòro rẹ̀ láyé kẹ́ ẹ tó rí lálkìyàmọ̀. Ni mo fi sọ̀rọ̀ Nàìjíríà pé ẹ máa wo society ẹ dẹ̀ máa rí i pé corruption gan bá ti kó tó di pàdíyà rẹ̀ níjọ́ àlkìyàmọ̀ ó ti kọ́kọ́ bá tiwa jẹ́ látàyè ó ti fi bí ayé pa wá ná nǹkan pè ní sọ́ọ̀tù nìyẹn gbogbo àwùjọ tó bá wà yóò jẹ́ èèyàn yà láyé kó tó jẹ́ èèyàn ní ìyà ló bá jọ́ àlkìyàmọ̀ Ọlọ́run labisa ma kanu ya'malun èyí tí wọ́n ń ṣe nínú iṣẹ́ yìí ó burú púpọ̀. Ọlọ́run wá tẹ̀síwájú ó ní lawla yanhahumur rabbaniyuna wal ahbaru an qawlihimul ithma wa aklihimus suhta labisa ma kanu yasna'un. Lawla yanhahumur rabbaniyuna àwọn tó pera wọn láàfáà nínú àwọn Júù ṣe bó yẹ kí wọ́n tiẹ̀ mọ́ sọ fáwọn èèyàn pé kò dáa wal ahbar àtàwọn tó pera wọn ní onímọ̀ àwọn ahbar àwọn làwọn tán já àfà nínú ẹ̀sìn tó ẹ́ pé ká ṣe wá sí nìkan tí wọ́n kápẹ́kọ̀ mọ́ kí àwọn rabbaniyuna làwọn tó ẹ́ pé wọ́n tún gba iṣẹ́ lọ́wọ́ ìjọba tí ìjọba yàn wọ́n sí pé ẹ̀yin máa jẹ́ olórí chairman kìnnìkan aláàfáà ẹ̀yin máa jẹ́ kìnnìkan líìgì aláàfáà ìjọba tún fún wọn níṣẹ́ àwọn èèyàn ni wọ́n ń pè ní rabbaniyuna àwọn kan nínú àfáà Christian àtàfáà Júù ni aláàfáà ṣáà ń jẹ́ rabbaniyuna àti ahbar. Ọlọ́run ní kò bá dáa kó jẹ́ pé àwọn tán pera wọn láláàfáà nínú wọn ṣùgbọ́n yẹ káwọn máa sọ fún wọn pé ní tẹ̀ ń ṣe yìí ò dáa nǹkan ó lè hímù ìfìmọ̀ àwọn ọ̀rọ̀ tẹ̀ ń sọ yìí ò dáa wa akílì hímù sódà ìjẹkújẹ yìí náà dáa ṣùgbọ́n yẹ kí wọ́n máa kéde fáwọn èèyàn kan máa kìlọ̀ fáwọn èèyàn tó fi wá jẹ́ sípá láàfáà gẹ́gẹ́ ni wọ́n sọ pé ọmọ yahoo lọmọ yìí ò ní ẹ fílẹ̀ ológo ẹ má bínú ológo àwọn àṣàrà dáadáa tẹ́ tó kún tà ń sinú ìtọ́wọ́sì jù ní pé yóò tún pé rẹ̀ ló ń súfì kí ni ń jẹ́ tàṣọ́wùfù ní pé a fẹ́ ṣe mímọ́ fọ́lọ́run kódà owó àláàlì ó ń súfì a máa sá fún nínú ìpìlẹ̀ tàṣọ́wùfù lọ́wọ́ àìpé kákọ́ sáfún lódìndí sáfún owó lódìndí torí pé àìbàmọ́ ìdọ̀tí lè wà ń bẹ̀ tí ó kù ọ jìyà lọ́dọ̀ Ọlọ́run ọba àìrójú lè wà ń bẹ̀ tí ó kù ọ láìrójú láti sin Ọlọ́run ọba sáfún owó lódìndí sáfún tán pè ní ayé nítorí ìkọ́mọ̀bà kú ọlú Ọlọ́run ọba ṣebí ń tán ń pè ní tàṣọ́wùfù nù ó ti wá jẹ́ pé ẹni tó pe rẹ̀ ń ṣe é wù ó pe rẹ̀ ní àwọn ọmọ yahoo ló ń jálàbí rẹ̀ àtàwọn ọmọ kokéènì àwọn jìbìtì ó tún wá ń ṣe fáàrí ó máa pe wọ́n gbé mọ́tò kan wá fún mi wọ́n gbélé kan àwọn wo ní ń gbé wá iṣẹ́ wo wọ́n ń ṣe ṣiṣẹ́ mímọ́ ni àbíṣẹ́ ìdọ̀tí èèyàn mélòó ní làágùn tí ó ṣiṣẹ́ gidigidi tí ó ṣiṣẹ́ aláàlí tí ó kàn rẹ́ẹ̀dì láti mọ̀ kàn kó yàlàyàlà ṣé báyẹn lẹ̀ sìn rọ àwọn èèyàn lọ́rùn tó nílẹ̀ wa ni ṣé báyẹn náà lọ́lọ́run ń bẹ lọ́kàn àwọn olówó tó gbogbo àwọn gbé mọ́tò kan wá fún mi wọ́n gbé kíní kan wá fún mi kíní kan mílíọ̀nù aago kíní kan mílíọ̀nù mo dé bàtà kíní kan mílíọ̀nù mọ̀ ń wọ̀ àwọn ń ṣe kíṣẹ́ àwọn ń ṣe ìdọ̀tí náà wọ́n ń kó rẹ̀ wá fún tẹ́ẹ̀sì mọ́ ìpèsè ìdọ̀tí wọ́n ń ṣe ẹ̀yin lẹ̀ jẹ́ wá sí owúlò mọ́ torí tẹ́nìkan bá bọ́ta tí máa ń ṣe fèrèfèrè tí máa ń ṣe wáàsí tí ń pé ẹgbẹ̀rún Ọlọ́run tí ń ṣe gbígbà pé òun ọṣẹ́ sọ̀kalẹ̀ láti sánmọ̀ wá àwọn tó wọ́n mọ̀ wò wọ́n mọ̀ yín báyìí pé ṣe bẹ́ni tó mọ kí ó ju ọ lọ lẹ́ni tí ń bẹ̀ mí ṣiṣẹ́ tó sì mọ̀ pé ṣe yahoo mò ń lu òyìnbó ń jìbìtì mò ń pa wọ́n lẹ́kùn ni mo fi ń ṣayé
tóun náà sì ń gbà ń bẹ̀ tí tún kí mi kú oríire tí tún sọ fún mi pọ́lọ́ wọn mọ ọ̀nà mi lọ́ọ́ tí tún ṣàdúrà fún mi lérí ẹ̀ yọ máa yín mú sí wọ́tọ̀ kàn ṣe wáàsí kankan oríire rẹ̀ ò dáa tọ́ra àfa kan bẹ tí ń ba aṣẹ́ yẹn jẹ́ gbogbo wáàsí tó ń ṣe òun àfa kan bẹ tí ń bà á jẹ́ lọ́dọ̀ nínú ọkàn rẹ̀ ọlọ́run fi wá ṣe fìtínà fúnra wa ọlọ́run ní láwùlá yanhahumur rabbaniyun àwọn tán pera wọn láàfà wàhálà àbár àtàwọn mímọ́ ṣe bó yẹ káwọn ọmọ ẹ̀kọ́ fáwọn èèyàn à ń ka òlíhìmù ìfìmọ̀ ń pọ̀rọ̀ tán sọ ọ̀dà wà á kílì hìmù sóòtà àti jẹkújẹ ṣe bó yẹ kí wọ́n máa ṣe wáàsí rẹ̀ fáwọn èèyàn ọlọ́run ní làbí sàmákánú yasnaun àìlèsọ yẹn ó burú jáyé o àìlèsọ òdodo ọ̀rọ̀ lè ṣe wáàsí òdodo mọ́ ó burú jáyé o kọ́ ajẹ́sípà ti ṣe wáàsí fẹ́ni tí máa ń jàrá mu para mu lọ ń jẹ yìí kọ́ wa wúwo lẹ́nu wa kí ló fà àwa náà ń jẹ ń bẹ̀ beneficiary rẹ̀ ni wá torí ń fi díẹ̀ jíṣẹ́ fún wa ń bẹ̀ àáfà àti ọba gbà pé òun ṣoríire lé ní láàfà àti gómìnà kan tó ti ba yé jẹ́ tó ba state rẹ̀ jẹ́ tí ń bá wa ń ba tútú lọ́dọ̀ rẹ̀ tí ń pè àfà ìbá ń bẹ lọ́hùn mọ́tò rèé kíní kan rèé lòun náà bá ṣe bí ọlọ́run ti gbà fún wa àwọn gómìnà lókù ti ń patronize wa nísìn àwọn senators ní ń patronize wa nísìn àwọn kí tí wọ́n máa jẹ chairman local government whatever tí wọ́n bá máa jẹ lóyè nínú òṣèlú wa àwọn aláburú ń patronize rẹ̀ inú rẹ̀ sì ń dùn ó yẹ kí pé wọ́n tiẹ̀ ń wá sọ́dọ̀ rẹ̀ ìbànújẹ́ kan ló yẹ kó jẹ́ fún wọn pé ó iṣẹ́ jẹ́ mi iṣẹ́ jọ́dọ̀ tèmi lẹ́wàá ẹ̀yin táyé mọ̀ pẹ̀lú ìdọ̀tí ọlọ́run lọ́mọ kọ̀rọ̀ kálukú bẹ́ẹ̀ èmi náà mọ̀ tán iṣẹ́ wá jẹ́ ọ̀dọ̀ tèmi lẹ́ẹ̀mọ wá fìtínà ló yẹ kó jẹ́ nínú ọkàn rẹ̀ kódà bọ́ bá ń bá wọn ṣe àyọ́ṣe ló yẹ kó máa jẹ́ kò yẹ ṣe tó yẹ kó tún máa fi proud nítorí pé ọlọ́run ní wala tarkanu ila alladhina zalamu fatamassakumun nar gbogbo ẹni tó bá ṣàbòsí ó lu ìlú ní jìbìtì ó lu àwọn èèyàn rẹ̀ ní jìbìtì ìwọ wá sọ ọ́ dé yẹn tiẹ̀ pẹ́kípẹ́kí ọlọ́run ní la tarkanu ila alladhina zalamu ẹ má súnmọ́ alábòsí ẹ má fà á mára fatamassakumun nar iná ọlọ́run tí ó jò kó má bàa jó wọn náà o iná yẹn ọ̀rà ọ lára o gbogbo ẹni tó bá ní tí bá ń jẹjẹkújẹ èyí tó máa fi jẹ beneficiary rẹ̀ advice rẹ̀ má ṣe báyìí má ṣe báyìí tí ó bá wá gbọ́ mọ́ àjẹ́ ó jẹ́ sí pé iná lẹ́tùn máa ń kẹ́ ó ṣe transaction kan ó lu àwọn òyìnbó kan jìbìtì ó ti wá rówó ń bẹ̀ wá kọ́lé wá lóun fẹ́ sílé gbogbo iná lẹ́tùn wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀ lọ́bẹ̀ ń pẹ́ já lọ dunnú sóore lélẹ́yìn àbí bànújẹ́ so Yorùbá ní ẹni tó jalè ọ̀dà bí ẹni tó gbà lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń celebrate àwọn aláìda ẹ̀yin tẹ̀ ń celebrate àwọn oúnjẹkújẹ ẹ̀yin gẹ́gẹ́ ló ń jẹkújẹ ẹ̀yin gẹ́gẹ́ lẹ́ ń ba ayé jẹ́ o torí táláìdó ò bá rí èèyàn celebrate ẹ̀ mọ́ yóò pé kí ni yìí ti ń bẹ níbi tí mò ń ṣe yìí náà bí mo bá kú ṣe tán àwọn èèyàn kú ní kí mi kú oríire tí mo bá kú ṣe tán ẹbí àtàrà ọmọ sá fún mi ní àwọn ìgbà tí wọn náà ti wọn kí n bá ti kówó dé nísìnyí mo ti yọ gbogbo wọn nùnù tí n bá ti bùn wọn bẹ ẹni tí n bá ti bùn bẹ ní ọmọ sọ pé òun sòdodo ọ̀rọ̀ kan fún mi tí kálukú tí mọ́gàjí ẹbí wa náà tó lórí ẹbí wa náà bá ti jẹ́ ń bẹ̀ kò ní sọ nǹkan kan fún mi mọ́ ẹ jẹ́ akọ ìbàjẹ́ tá a bá ti rí bàjẹ́ responsibility gbogbo wa ni Sayyidina Ali radiyallahu ta'ala anhu ó ṣe kútùbọ̀ ó ní ayyuhannas ó náà ní ẹ̀yin èèyàn innama halaka man halaka qablakum àwọn tó ṣorí ibú ṣáájú yín ní tó jẹ́ wọn ṣorí ibú tọ́lọ́run fi bínú sí wọn òun ni birukubihimil ma'asi òun ni pé wọ́n ń ṣẹ̀ṣẹ̀ walam yanhahumur rabbaniyuna wal ahbar àwọn tó pera wọn láàfà wọn ò lè kọ́ mọ́ falamma tamadaw fil ma'asi ìgbà tí wọ́n kọ̀ntínú láti máa ṣẹ̀ṣẹ̀ yẹn lọ ń pèsè báwọn aláàfáà náà ń bá ikú jọ ń ṣe é ni kò sí wàhálà walam yanhahumur rabbaniyuna wal ahbaru táwọn àfáà ò sì lè kọ̀ fún wọn mọ́ akhadathumul uqubat ní ìyọ́ ọlọ́run wá ń sọ̀kalẹ̀ famurru bil ma'ruf torí náà kí kálukú ọmọ ṣe wáàsí àtẹni tó ké àtẹni tí ò ké gbogbo alámọ̀ yìí pé ìjẹkújẹ àtọwọ́ ẹ̀yìn ọ̀dà ìwọ náà ṣe wáàsí fọlọ́pàá tó nínú mọ̀lẹ́bí ìwọ náà ṣe wáàsí fún gbogbo ẹni tó mọ̀ pé wà ń pòsíṣàn kan láti máa gba owó kan lọ́fíìsì kan tí ò yẹ kó máa gbà oní lẹ́gbẹ̀ẹ́ ni oní lábúrò ni o oní lóbi ni o oní lọ́mọ ni o máa fọ̀rọ̀ ọlọ́run ọba bọ́ wọn wanhaw anil munkar ẹ kọ̀ fún yẹn tí bá ń ṣaburú qabla an yanzila bikum mithlu alladhi nazala bihim kó tó di pé rúyà tó jẹ àwọn tó ṣáájú yóò sọ̀kalẹ̀ sí ẹ̀yin náà tá a bá fẹ́ kí Nàìjíríà dá tá a bá fẹ́ káànú ọlọ́run ọba ó bẹ̀rẹ̀ sí ni máa sọ̀kalẹ̀ sínú ìgbésí ayé wa ìkẹ́ rẹ̀ àforíjìn rẹ̀ tá a bá fẹ́ kọ́lọ́run ọba kó fi bá wa lò ẹjẹ́ akọ ìbàjẹ́ ẹjẹ́ asọ̀fẹ́ ní ti máa ń ṣàìdá pé má ṣe bẹ́ẹ̀ mọ́ tí ó bá gbọ́ at least má bàa jẹ níbẹ̀ mọ́ wa'lamu kí kálukú ọlọ́mọ annal amra bil ma'rufi kíyàn pàṣẹ dáadáa ká ṣe wáàsí wa nahya anil munkar ká sì sọ fálá burúkú burú ló ń ṣe la yaqta'u rizqa kì í sọ̀yàn dó lò sí o yá n bá sọ fún un nísìnyí owó tí ń fún mi kò ní fún mi mọ́ tí n bá sọ fún un pé kó yé ṣe kíní kan nísìnyí yóò ní ṣe bóun fún mi mọ́tò ṣe bóun ra lẹ̀ fún mi ń bẹ̀
kò ní fún mi mọ́ ìpàṣẹ dáadáa ìsìkọ́ fáwọn èèyàn kúrò níbi aburú kì í sọ ní dolóṣì wala yuqarribu ajala àìsí ìwí síbẹ̀ ká kú síbẹ̀ o àyè wí síbẹ̀ ká kú síbẹ̀ gbà tọ́lọ́run bá dá fún kálukú pé yọ fàyè lẹ̀ náà ni yọ fàyè lẹ̀ ẹjá lọ fi òdodo sísọ ká fi kọ́ra ọ̀rọ̀ oríṣiríwá gẹ́gẹ́ là ń sọ tá a bá ti rẹ́ni tí ń jẹjẹkújẹ bẹ́ẹ̀ já ara wọn létí pé anabi sallallahu alayhi wa sallam ní la'ana Allahu rashi wal murtashi ọlọ́run ọba ó ṣẹ́bilé gbogbo ẹni tí ń bá tún san ẹni tí ń bá ń san pé ẹ dákun ẹjá wá nǹkan kan fún yín ẹ má bínú ẹ dákun tá a bá san fún yín ṣe lè fowókọ wá síwájú líìsì ṣe lè ṣe favour yìí fún ẹ dákun torí ọlọ́run ẹ bá ń ṣe favour yìí ẹ jẹ́ ń wo iye báyìí san fún yín iye báyìí ní ìjọba ní kán máa gbà ìwọ jẹ́ custom officer lápèjúwe tíjọba ní ẹ máa gbé iye báyìí wọ́n fẹ́ gba ẹnìkan wá dé wá bá wọ́n fẹ́ gba ọjà yẹn lọ́wọ́ rẹ̀ wọ́n fẹ́ gba nǹkan kan tó ṣìpù fún láti outside wọ́n fẹ́ gbà wọ́n pé òun ò fẹ́ san duty tíjọba ní kó wọ́n san ẹjọ́ ṣe lè kàn jẹ́ ń san iye báyìí kí ẹ bá mi release ọjà yẹn gbogbo irú favour bẹ́ẹ̀ tí ó bá ti wà legitimate nǹkan bínú ọlọ́run ọba ni o la'ana Allahu rashi wal murtashi fúnra ọlọ́run ọba lọ́sẹ̀bílẹ̀ ẹni ìyẹn bá ṣépèlé èpè kìí sọ̀rọ̀ ara èpè ènìyàn gẹ́gẹ́ fún rẹ̀ ká tó wá pé èpè ọba tó dé nìyàn bó wọ́n ti fẹ́ wẹ̀ àwọn tó máa wẹ èpè lára èèyàn bó wọ́n ti fẹ́ wẹ èpè ọlọ́run ọba èpè tọ́lọ́run bá ṣe ta ló fẹ́ wẹ̀ èpè tọ́lọ́run bá ṣe fún yẹn tí ń bá ń jáyàn lọ́wọ́ ta ló fẹ́ wẹ̀ fún yẹn la'ana Allahu rashi fúnra ọlọ́run ọba ni wọ́n ń ṣe ìpìlẹ̀ gbogbo ẹni tí ń bá máa ń gba owó ẹ̀yìn àbí tí ń bá máa ń san owó ẹ̀yìn fáwọn èèyàn pé ẹjọ́ ẹ jẹ́ ń wá nǹkan kan fún yín ẹjọ́ nítorí ọlọ́run ẹ favour mi wal murtashi àtẹni tóun náà nílò wáyé báyìí wá àbẹni tó tẹ́wọ́ gbà pé ọ̀dà ẹ fi iye báyìí kún ẹ bá fi iye báyìí kún máa bá yín ṣe ẹ má wọrí ojú láwọn kan tèmi náà ṣẹ̀tù gbogbo irú treatment bẹ́ẹ̀ tá a máa ń ṣe tá a ti kàkún tọ́ normal tí kálukú fi ń jẹ tí kálukú fi ń mu lọ́dọ̀ wa tí kálukú fi ń lówó lọ́wọ́ tá a fi ń kọ́lé tá a fi ń ṣayé tá a fi ń tọ́mọ nǹkan bínú ọlọ́run ọba ni o àmọ́ yẹlẹ́ àná láhùn ẹni ọlọ́run bá ṣẹ́bilé fàlàǹtẹ̀ jìrà láhùn nasira ó lé rẹ ni tí ó ṣàánú ẹ̀ kò sẹ́nìkan tí ó wọ ìpè yẹn kúrò lórí rẹ̀ ọlọ́run máa ṣàforíjìn wá ọlọ́run máa ṣàforíjìn gbogbo ọ̀nà tí dúdú wa bá ti ń jẹ haramu àwọn kan bẹ tá à ń jẹ tá a mọ̀ àmọ́ pé haramu ní ọlọ́run máa ṣàforíjìn wá àtàwọn èyí tá a mọ̀ pé haramu náà ní ìgbà lọ́ka wa mọ́ bẹ́ẹ̀ ọlọ́run forí ẹ̀jìn wá àtàwọn èyí tó ẹ́ pé àìlójútì sọ́lọ́run ọba náà ní mú wa lọ jẹ ọlọ́run máa ṣàforíjìn wá ọlọ́run jẹ́ àtúbá látàyè kò sì gbà tútúbá wa kò kẹwàá láyé kò kẹwàá tó bá dijọ́ al-qiyamah subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin mọ́ gbàgbé pé ní jímọ̀ ẹjẹ́ àṣẹ ogun iṣẹ́ ìjọ jímọ̀ ká ṣẹ̀ṣẹ̀ láti kó pọ̀ fún annabi sallallahu alayhi wa sallam.